àjọsọ báyìí. Kọ́mọláfẹ́ ṣe bó ní òkú ọlọ́mọ kì í sùn ni. Kọ́mọláfẹ́ oṣù wàhálà yìí pọ̀ fẹ́mi nìkan. Ẹrù èèyàn méjì ó wá dẹrù èèyàn kan. Kọ́mọláfẹ́ àjọsọ báyìí wàhálà yìí pọ̀. Wàhálà yìí pọ̀ Kọ́mọláfẹ́. Kọ́mọláfẹ́. Ọ̀rọ̀ ènìyàn. Àwa nìyẹn o, àwa nìyẹn o. Ó ga o. Kọ́lọ́n bá dáwọ́ wàhálà ìdúró ni. Ṣé àwọn ọmọ mi dẹ̀ ti yá kú náà rè ni o? Ayé ṣé bí a ṣe bí òní àwọn ọmọ mi ti kú náà rè ni o? Rárá, mọ́mí ò kú. Bẹ́ẹ̀ ni, ìgbà tá a dé bẹ̀rẹ̀ ground, tá a ṣe gbé wọn lẹ́nu mọ́tò báyìí. Mọ́mí kàn dìde ni. Wọ́n bọ́lẹ̀ lórí jókòó báyìí. Wọ́n jókòó straight. Everybody sún sẹ́yìn. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Ọ̀nà àwọn òkú àwọn kan relax ni. Ṣé báwọn take nap? Wọ́n nap ni. Wọ́n nap. So bọ́ṣà ṣe wọnú mọ́tò nìyẹn tí mo fi drive wọn wálé. Ìgbà tán wọlé orí páwọn mẹ́rin ló wọlé. Mọ́mí ló last tán fi tẹ̀lé wọn wọlé. Ọlọ́run ṣàánú. Mọ́mí òkú. Ọ̀yàn mẹ́rin ló wọlé. Sọ́ọ̀mù nǹkan. Kí ṣé ọ̀nìyàn mẹ́ta ni mo rí kó wọlé ní sànsán ni. Ìyá ló ń jẹ́ táyé ò bá lọ ní ṣó yẹ kó máa béèrè wèrè question lọ́wọ́ mi pé ṣé mọ́mí ti lọ wọ́n ti lọ wọ́n ń dúró wọn ní kó wá má wọn dání lọ ó dà pé o stupid. Ṣé irú wèrè Yorùbá wo lẹ máa ń sọ yìí gan-an ṣé mọ́mí ti lọ? No wọn ò lọ wọ́n dúró di bus stop kọ́ lè mú ẹ dání. So ya yẹ kí rọ̀ kí question kékeré kí mo béèrè ṣé yẹ kí dìjà láàrin èmi àti ẹ. olú ẹ kó máa béèrè question wèrè bẹ́ẹ̀ yẹn ni. Ó dẹ́ mo sáà ti gbọ́ observation yìí mo mẹ́sàn-án o ògbọ́n náà observe ọ̀ notice yìí pé àtìgbà gíjáde ti kú bẹ́ẹ̀ ó rí i pé bí àgúfà ni ọ̀rọ̀ ń fẹ́ jọ yèé bá kún lónìí gbòòrò àbí èsì pé ìgbẹ̀yìn dádì yìí fẹ́ sùn ọ̀bẹ. Irọ́ o ìgbẹ̀yìn wọn dà náà ó wà òkè gan ni. Lọ́nà o. Ojoojúmọ́ là ń pa màálù àwọn kétra ń wọlé àwọn ọlọ́tí ń wọlé everybody ń ṣe bó ṣe wùn mò ń jẹ òun jẹ àbí ṣé bí wọ́n ṣe ń jẹun yẹn kò tẹ́ lọ́rùn. Gàjí sàgbà ló yẹ gbáyé rẹ o. Ṣé ẹ máa lọ ni. Ṣé bá ṣe mi jẹun gan mi pa màlúù ni kí ọ̀nìyàn mi kú ni ṣóun ni oríire òun ni. Tí ó bá jẹ́ pé wọ́n stupid tí ó yẹ kó máa béèrè àwọn question tí ó yẹ kó béèrè lọ́wọ́ mi ṣá sórí ẹ̀ ò pé ni. Ṣé question mo yá béèrè ní ìdáná. Tiẹ̀ máa yẹ tí tọpọlọ ò bá lọ ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣó da ò wá ń béèrè àwọn wèrè question tí ó yẹ kó máa béèrè orí ẹ ti yí o géètì tó ń dìmú kiri tiẹ̀ ti lọ́ mọ́rin ọ̀dẹ̀. ń gbọ́ ni ọlọ́ni kúkọ́ mú kọ́ra lórí bí yìí ṣèbí question ni mo béèrè. Orí ẹ ló yí torí ẹ ò bá yí mi wọ́n á pẹ́ wàá tó kúrò ń bí ṣo ló fẹ́ stupid ni wàá sì padà sí ìmẹ̀sí burúkú ẹ̀ tó ti wá yẹn ọmọ àlè èèyàn kú bá a ń dárò ó ń ṣe rubbish ṣé dùnú èèyàn ni kéèyàn kú àdúrà tí mo ń gbà ní sọ́gà má sọ pé àwọn ò ní ìdí mi mọ́. Gàjí àṣẹ nǹkan mi lóhùn ni. Ṣé wàá pa? Báwo ni?
ẹ̀dẹ̀ kú tọ́jú mi sà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo bí ìlú ṣe ń lọ ẹ̀yin ò jẹ́ káwa mọ̀ lára kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́. Kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́. Ṣógun jà yín tẹ́lẹ̀ ni. Ọlọ́run jẹ́ ẹ̀yin gan lẹ̀ jẹ́ kógun jarú àwa yìí ṣe rí ìlú gangan lógun jà but a ti dúpẹ́ pé gbogbo ẹ̀ ṣáà ti ń lọ bó ṣe yẹ kó lọ sà. Ẹjọ́ yín pọ̀. ẹ má bínú sà. Kí ló dé you talk too much. ẹ sà ó ti èmi gan ti fẹ́ rí yín tẹ́lẹ̀ because nǹkan kan ṣẹlẹ̀ tí mo dẹ̀ fẹ́ tètè jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ bá máa ra mọ́tò nsìn gbogbo nǹkan ti change ṣé mọ̀ kàn ti fi owó kún plate number báyìí nsìn. Kájí sà ẹ má fẹjọ́ pa mí ṣé gbọ́ nǹkan tí mo wá bá yín fún òun lè lè kó fẹjọ́ dọ́kúmẹ́ǹtì ẹ máa sáré bá mi mú débi kan sìn bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ni màá fẹ́ kẹ́ máa lọ straight kẹ́ máa yà anywhere because mo ti pè wọ́n dẹ̀ expect pé ń bọ̀ èmi ló yẹ kí n lọ fúnra mi mo expect àlejò mi so ẹ má pẹ́ rárá. kò sí problem ṣe gbọ́ kò sí problem màá tètè lọ sà so mi nígbà express. ẹ̀ náà wọ́n pe traffic nílùú yìí 5 and 6 ni wọ́n so ẹ má wọ̀ má gba kọ̀rọ̀ ni so màá tètè débẹ̀. ibi tẹ́ bá rí ni kẹ́ gbà ṣé gbọ́. All right sir. tèmi ṣáà ni pé ibẹ̀ ni kẹ́ máa lọ sẹ́dẹ̀ gbọ́dọ̀ yìí tètè bẹ̀ ṣé gbọ́ mi. All right sir kò sí problem. ẹ sà ẹ jọ̀ọ́ ẹ bá mi gba kí mọ́tò ìdání so màá lè gbé báìkì because bẹ́lẹ̀ ṣe wà kò sí pọ́ńbẹ̀ so mi dẹ̀ ní fẹ́ kí n tún máa fi yẹn delay so bọ̀bọ̀ tí mò ń gbé yẹn màá gbé ìyẹn báìkì mà. àṣàmọ́ yín yé mi èmi ti fẹ́ rán iṣẹ́ mọ́ kí n máa fún yín lówó epo ṣé gbọ́. ẹ gbà ẹ ṣe sà. èmi ṣáà ní pé ibẹ̀ ni kẹ́ máa lọ straight. All right sir. màá dẹ̀ send address orí fún yín right away. ẹ pè mí tẹ́ bá débẹ̀. Sure ẹ ra sà. All right sir. Baby, mo fẹ́ really dúpẹ́ fún gbogbo ìtọ́jú tó ń fún mi. You're so amazing. Látìgbà tí Daddy ti kú, you've been my companion. Thanks for the care. Ṣòrí ẹ̀mí ló mo fẹ́ sọ fún ẹ pé kò yé dúpẹ́ mọ́. Dúnú ó wá máa dúpẹ́ every time. Tí n bá ṣe fẹ́ tá mo fẹ́ ṣe fún. Tí n bá take care tá mo tún fẹ́ take care. You know I love you so much. I love you too, baby, but mo ṣì ní láti appreciate ẹ. No matter what. Okay, ọ̀rẹ́ ti yé mi. Bẹ́ẹ̀ máa kàn sọ fún ẹni pé má dúpẹ́ mọ́. Ó yẹ ẹ sẹ́n. Baby, máa miss ẹ gan-an. Because ibi tó bóyá ń lọ yín ṣe máa miss ẹ gan bẹ́ẹ̀ nǹkan tí ò ní jẹ́ kí n miss ẹ much ni pé o mọ̀ pé báyìí jọ plan ẹ pé very soon àjọ máa wà papọ̀. Bẹ́ẹ̀ still náà wàá ṣe miss ẹ. You know definitely that I will miss you too. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ I will miss you more, you know. Yes, I love you, baby. I love you too. Yeah, baby. Okay, fine. So how far nípa business yìí dáadé ẹsẹ̀? Business yẹn lọ dáadáa. Wọ́n lẹ́yìn ní ìrìwáyà tó dájú ní àdúgbò yìí. Kó bá jẹ nípa àríwá ayáre ni gẹ̀bá tó mi gbọ́ kèmẹ̀sí original number 1 ni èmi ìpè méjì ni. Ẹ wo alternator yẹn kò charge battery ni kódà tí bá paná sìn kó tó start ó máa le gan. Èsì wàhálà kó bá ti jẹ́ yìí nílẹ̀ òlélẹ̀ à. Ẹ̀kẹ́ bá yín o. Ẹ sí kí ni bọ́dẹ̀ tirẹ̀ ni. Ó ti ṣí. Ẹ̀dùnrán LSD 688 GC. Ẹ bọ́ bínú màdámù. Ẹ wá mi máa ń bí kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá káàkiri lára mọ́tò. A lè bá mi wọ tánétọ̀ tó ń affect battery. Ẹ rìn káàkiri lára mọ́tò kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ẹ wo èsè mo mẹ́rin kiri o confusion ni o ẹ̀jẹ̀ sájẹ̀ ń járe wo nǹkan tí mo fẹ́ òdìbò yìí. Òun náà nẹ̀. Madam ẹjọ́ ayé rẹ̀ ní bàjẹ́ o ẹni sí orí burúkú. Ẹjọ́ yèsí ló ní mọ́tò o. Mo rò pé orí yín burú ó dà pọ́nrún tó ń pa yín látara ó ti yàn fẹ́ ti brain yín ẹ ṣe máa béèrè foolish question lọ́wọ́ mi irú question òṣìwò nìyẹn ṣé mo mọ̀ yín rí ni àbí ṣe mọ̀ mí rí ni mo gbé mọ́tò wá síbẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé ta ló ní mọ́tò. Anyways boyfriend tèmi sweetheart mi ìfẹ́ mi òun ló gbé mọ́tò ìfún mi pé kí n lọ lò for few days. Ṣé ẹ ti mi bínú ẹ mọ́ bínú ṣe rí bí mo ṣe mi béèrè question lọ́rin lẹ́ẹ̀kan ni ó fẹ́ dàbí confusion kí mo sọ lẹ́ẹ̀kan ni òun ló fẹ́ happen bẹ́ẹ̀ ṣe rí nígbà mi dárúkọ boyfriend rí mọ́tò kẹ́mi mi o LSD G688 GC ẹ mọ̀ jẹ́ àtàn rẹ̀ akẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́ ẹ̀rọ ga mi kí o ní mọ́tò onígbèkéyè mi sọ́sẹ́ lọ́dọ̀ ní kíkọ́ nítorí mi critical ká mọ́ pọ̀rọ̀ fúnra rẹ̀ ọ̀nì dúdú lówó ètì kì í máa fẹ́ láyé rẹ̀ torí ọ̀gán dúdú ọ̀sẹ̀gbọ̀n lẹ́ni òun ni ó ṣe dàbí confusion lójú mi ẹ̀jọ́ mo tún abéèrè question lẹ́ẹ̀kan sí sẹ́yìn lẹ sún ọ̀pẹ́ yìí lẹ́ni mọ́tò wa. Òkè mẹ́sàbí orúkọ wèrè wo lẹ pera yín ẹ wò ẹ ní mí lára ẹbí yín kọ ibi tí wọn gbé mọ́tò wá síbí báyìí tó bá bí iná kẹdó sáájú mọ́tò bí àmì ní kàn yín lẹ́sẹ̀ dànù. Ẹ jẹ́ bọ́dẹ̀ mi sọ bí jẹ́ntù
ẹ̀dẹ̀ mi ṣe bí eré ẹ mọ́jà ká ta ogun rẹ̀ yóò ká mi lónìí mọ́tò ẹ̀ yí pé kọ́ bá yẹ pé jí mọ́tò rẹ̀ jẹ́ ètò ìṣàlàyé ara rí aka tètè báyìí pọ̀ sírí mọ́ bẹ́ẹ̀. ẹ wá nìyẹn yẹ pé mọ́tò kọ́ ní bẹ́ẹ̀. ṣé nǹkan máa ṣe yìí máa fi mọ́tò kàn yín lẹ́sẹ̀ dàntẹ́. kí ni ẹni akọ́lẹ́sẹ̀ lórí kíni mọ́tò ọ̀gá mi rẹ̀ dẹ̀ fọ́ọ̀nù yàn dúdú kẹ́ bá jí mọ́tò mi kẹ́kẹ́ ká mọ̀ èwo ni kẹ́ máa sakara ni. Báyọ̀dé pẹ̀lẹ́ wọ́ọ̀rì wọ́n sọ pé nǹkan tí Ọlọ́run bá ti dá síyàn lágbájá yẹn máa ń gbà fún Ọlọ́run ni o àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn náà ti di ọkùnrin báyìí gbogbo àwọn òbí ẹ méjèèjì tí wọ́n ti fi ilẹ̀ daṣọ bora kọ́lọ́hún jọ kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ a ní gbọ́nlá burú mọ́ kọ́lọ́hún bá wa jẹ́ kí gbogbo ẹ̀ kó dópin síbi tó wà yín ẹ̀yin tí wọ́n dẹ̀ fi sílẹ̀ kọ́lọ́hún máa bá mi fi ìṣọ́ ẹ̀ máa ṣọ́ gbogbo yín so báwo dẹ̀ wá ni àwọn àbúrò ẹ̀ ń kọ́. àwọn àbúrò mi wọ́n wà òkè wọ́n wà sad gan-an gbogbo atmosphere yẹn ò tiẹ̀ wà welcoming at all. I know with time wọ́n máa get over it. ìdí tí mo ṣe pè ẹ́ gangan ni kí ni plans ẹ ṣé lẹ́yìn ikú àwọn parents ẹ ń sìn are you planning to return back to the state or what kí ni nǹkan tí wọ́n ní lọ́kàn láti ṣe. Sir ẹ mọ̀ pé nígbà tí mo fi wà labroad yẹn masters ni mo lọ ṣe mo dẹ̀ ti ṣe tán sí so mo wá fi pé ilé-iṣẹ́ dáàdì kókó má jẹ́ outsider kan ló máa wà in charge so it's something I can do so mo ti mọ̀ pé èmi fúnra mi ni máa take over company dáàdì ẹ̀dọ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé nǹkan tá a bá fi sílẹ̀ òun lẹ́nu ewúrẹ́ máa ń tó máa ń bínú kó jọ bí òwe sá. Báyọ̀lé ìwọ náà ti di ọkùnrin ni ìròyìn tí kò tí ń pòwe. That is good inú mi dùn fún gbogbo àwọn kan tí mo gbọ́ láti and àwọn àbúrò ẹ what are your plans on them I mean your siblings. nǹkan tó ṣe ni pé kí dáàdì tó kú wọ́n ti ṣe processing wọn tó ṣe máa lọ ṣe masters wọn náà ní abroad. How beautiful. So both of them wọ́n máa travel very soon but then nǹkan tó travel náà mo lè fix wọn sí one or two places ní ilé iṣẹ́ kó má kó dà pé wọ́n kọ́ máa jókòó lé at least wọ́n á tiẹ̀ fi gather experience. Nǹkan tí mo feel like ṣe ní ẹ̀sán. Inú mi dùn ṣé gbogbo nǹkan tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ó jẹ́ kí ọkàn mi balẹ̀ pé ọ̀rẹ́ mi ó rí èèyàn gidi fi lélẹ̀ fún. Ṣé kan dáàdì. náà tó máa ń sọ pé atótilétọ̀ ìwọ gangan ni direct example nǹkan táwọn Yorùbá máa ń try láti sọ. Thank you so much. I'm happy. I am honored. Nǹkan tí kàn dùn mí ni pé ikú bọ́lá jẹ́ o. Kí dáàdì yín tó kú ó ní project tó yẹ kémi àti ẹjọ́ execute but ó ti ṣẹlẹ̀ kò sí nǹkan tá a máa bọ́ lọ́hùn fà a máa gbà fún lọ́hùn náà ni that is gone and it's gone ọ̀nà àti lọ síwájú ni ọtún máa wò. Then what is it about your office máa gbọ́ pé àwọn ilé máa ń disturb yín bẹ́ẹ̀. Ìgbà tí mo dé ọ́fíìsì náà meetings tí mo bá wọn ṣe òun náà lọ sọ fún mi pé àwọn ilé máa ń disturb àwọn gan pé at least ó terrible. Tóyè sọ fún mi náà mo lọ bá DPO tó wọ́n wà in charge ní àdúgbò yẹn and we had a beautiful conversation. Good. Ní àwọn at least wọ́n máa increase security in the moment so I feel everything will be okay. That's good. You're a man. Thank you so much. Báyọ̀lé. Thank you very much, sir. That's good. Thank you, sir. ẹ wò tí bẹ́ẹ̀ mi bá débi báyìí tí ẹ bá ṣí ẹ̀wọ̀n ọmọ àlè ni mí ẹ wò. ẹ jẹ́ fi ẹ̀wọ̀n sílẹ̀ kẹ́ ní sùúrù ẹ wò bẹ́ẹ̀ ṣe àkẹ́bà ṣe ìbéèrè wà wẹ́rẹ́ gan-an ó yẹ ká tẹ sun ibẹ̀. ẹ bẹ ṣe ọ̀rẹ́ ọ̀sìn mi. ẹ jẹ́ ká jọ máa ní ẹ máa wò náà. mọ́tò ọ̀gá tèmi kí mo dá mọ́. baby tara ni kí ló ṣẹlẹ̀. Yes. àwọn yìí di ọtí òkè mẹsì or whatever tó pera ẹ àtàrà kò jẹ́ kí n gbé mọ́tò ìkúrò ó ní màá sẹ́ni tó ní mọ́tò kí báwo ni mọ́tò ṣe dáwọ́ mi ṣàtò rubbish. Ta ló sọ bẹ́ẹ̀. òun náà rè. ọ̀nìyàn ni. Ìmẹ̀sì. Gaji. Ìmẹ̀sì. Gaji. So ìwọ ni wọ́n wà láti ọmọ yìí. Are you normal? ṣé mo rán ni. Are you high? Ọ̀rẹ́ mi ni. Ìmẹ̀sì. Gaji. Ọmọ kàtà òrórí ẹ̀. Sorry de. Báwo ni? Dáadáa ni. Ṣé kí ló dé tó ṣe ń disturb ọmọ fún mi? Ṣé ìwọ nìyẹn mi pè ní bébí? Èmi ni. Ìbámu ti pè ọ́ ní bébí. Kí ló dé? Ìbá ti pè ọ́ ní fada. Fada ò ṣe ẹwo kí ló ń ṣe? Báwo ni ọ̀rọ̀ mọ́tò ṣe yá jẹ́? Dúró báwo ni wọ́n gan ṣe mọ̀ pé mọ́tò ọ̀gá ni? LSD 688 GC. Má sọ fún mi plate number wà ń bẹ̀ o. Plate number bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n fi dá mọ́.
baby gbọ́ ṣé mo ní kó tún plate number mọ́tò yìí. wo bébí mi ò tó o táwọn fẹ́ẹ́ rẹ̀ bá lọ dá mi dúró lọ́nà kí ni kí n sọ. bí ẹ ò bá wo kí ló tẹ̀ máa ń ṣẹ̀yìn obìnrin yìí gan-an kí ló máa ń ṣẹ̀yìn tó bá ti fún lórí ọ̀fẹ́ díẹ̀ báyìí ẹ máa ń sọ di nǹkan bàbàrà mọ́ra yín lọ́wọ́ ni o ló fẹ́ lo mọ́tò jáde gbé tún plate number ṣé yẹn jẹ́ṣẹ́ fún ẹ ni. ká ní pé ibi tó wáyé ń sìn ká ní ibi tó èèyàn máa gbàdé wọn ni bí ìgbà tó deposit mi fẹ́ wọn ni náà. báwo ni mi ṣe ní bínú wo jọ o èmi ọ̀dà fẹ́ ní tiwọn kí wọ́n máa ṣe home delivery wọn fún mi o this is rubbish now. má bínú náà. mi láì àwọn ọwọ́ yẹn o. Gàjígàjí ọ̀rẹ́ mi kọ́lọ̀ rẹ̀ abọ́jú gbà dẹ́rù mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdéhùn èyí dẹ̀wọ̀n rẹ̀ báwo ni mọ́tò ṣe yá jẹ́ kí omi dọ̀rẹ́ lẹ́wọ̀n bẹ́ẹ̀. bá a ṣe ń bi ni nìyẹn mẹ́sì nígbà tí mo rí pé bí gbogbo ọ̀rọ̀ léyìn ṣe ń lọ mo wá wò pé kí ni mo lè ṣe tèmi náà kàn tiẹ̀ ní nǹkan kan lọ́wọ́ tẹ́lẹ̀ ajá àjẹmọ́nú fèmí náà nígbà tó ga kú báyìí the next thing báyìí mo gbé mọ́tò yìí ni ọ̀gá kú ọ̀gá ti kú o ọ̀gá ti kú ọ̀gá ti kú nǹkan mi ṣẹlẹ̀ lúlẹ̀ ní báníyàn lẹ́rù ọ̀gá ti kú so ńgbà tán wá kú yẹn èmi kàn padà lọ lé ni mo lọ sọ pé àwọn amúrọ̀bá ti gba mọ́tò lọ́wọ́ mi o nǹkan wọn táìmì ẹ̀dẹ̀ náà ń ṣọ̀fọ̀ lọ́wọ́ wọn á gbà ẹ wo efílẹ̀ kó ó kéré gan kí ni mọ́tò èmi sì tọ́jú mọ́tò sí ọ̀dọ̀ sweetheart ọ̀dọ̀ bíbí rẹ̀ yẹn sà fún pé parí rẹ̀ mi lọ́wọ́ ìyá jẹ́wọ̀ ni ẹ̀kọ́ máa jẹ́ bíbí ọlọ́run pátá ni ẹ̀kọ́ máa pè owó wáyé ọ̀dà nígbò dẹ́ ti yarí bí yé bẹ́ẹ̀ ọ̀nà káfíńyá ní deposit ara sọgbẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ báwo ló ti yá bá jẹ́ bẹ́ẹ̀. kò sí bó ṣe fẹ́ jẹ́ bákan kóun wọnú mọ́tò kó máa gbé padà lọ ni mo wọnú mọ́tò fún mi kó gbé mọ́tò. ẹ̀ẹ́dẹ́ sùúrù jàre Gàjí kí ló fi ṣe ọkọ mi ṣe bí yé nǹkan àjọmọ̀ bó ṣe mẹ́ lọ. báwo la ṣe jọ mọ̀. mo ń gbọ́ tó mi pagurupaguru náà mo ti mọ̀ yìí nǹkan kan gbọ́dọ̀ jáde láti bẹ́ẹ̀ ni wo ó ti yarí bẹ́ẹ̀ bí yé ni bẹ́ẹ̀ bó ló ṣe abádé. kò sí bóyá fẹ́ bádé kankan ṣé ìwọ ló jẹ́ dílà mọ́tò tí mo ra mọ́tò lọ́wọ́ ẹ̀ ni kí ni gbogbo rubbish tó ń sọ yẹn. ìṣọ̀mọ̀ orí gbọ́ mẹ́sàn-án lẹ́kàn mo láìkí dialogue rẹ ọyì kẹ́mi ìyàmọ̀ dọ́pọ́sìtì rẹ fún ọgbà ẹ̀wọ̀n ẹgbọ́n tí mo yín mọ̀ nípa dílà kẹ́mi náà dẹ̀ ṣe dílà lóòótọ́ bóyá kakú la dẹ́pọ́sìtì rẹ tó gbẹ̀wọ̀n. wà á bí kí ló ṣe máa ń ṣe é náà kí la sọ ọkàn ń lọ wà á dẹ̀ mú gbòǹgbò wà á múlé ayé kókókókó nǹkan àfọwọ́bá àfilẹ̀ ní life now kí ló mú ẹ tó yín ṣe gbogbo. Gàjí ìwọ ni kò lanu kò sọ̀rọ̀ mo dá ọmọ tó bí gbogbo bọ́ọ̀sì mi ṣe fúlẹ́gẹ́ nígbà yẹn ni èmi náà mọ ìgbẹ́nu kankan ó dá bá jáde nílé yẹn ó gbà pọ̀ èmi náà mẹ́tọ́ mi so máa mọ mo ṣe máa ṣe but ká tó gbé àwọn ìgbésẹ̀ mi jẹ́ ká jọ mú nǹkan bí ná. àkọ́ bùkọ́ sára àkọ́ mú nǹkan tá a bá tún wá mú nǹkan tán màá tún gbé ẹ lọ ṣe fàájì lẹ́yìn ẹ̀ màá wá dẹ́pọ́sìtì nǹkan kan sínú àkáǹtì. ó sì yẹ kí n jẹ́rìí ọkọ̀ rẹ̀ ọkọ̀ ọ̀gá. bébì jẹ́ àmú nǹkan bí náà kó tó dé pé a move. yà mú. ó bá jẹ́ tó gbé mi kà ọkọ̀ mọ́. ó kéré ogun tó wà lẹ̀ kéré. jọ Kúnlé ńkọ́. bọ̀dá Kúnlé lẹ pè bẹ́ẹ̀ lẹ fi dà lálẹ́ àwọn máa ti jẹ gbòòrò lọ́n tí wọ́n máa nìyẹn àfi bí aláfiṣe. kí ló mí pé ó jẹ gbòòrò lọ Kúnlé ni mo béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni Kúnlé wà. bẹ́ẹ̀ ni sà mo ti dé yàrá wọn láàárọ̀ mo ti lọ kanlẹ̀kùn mi rẹ́ ni dá mi lóhùn mo dẹ̀ mọ́ pọ́ ti bá ti wọn lọ. sọ mi pé Kúnlé ò sínú ilé látàárọ̀. sínú ilé látàárọ̀. ok ọ̀lẹ máa lọ sí. ó sà ẹ ṣe sà. Daddy, I'm fine. I'm good. Mr. Damon. Well, okay. But what are you doing at home? Ọkọ tó ṣẹlẹ̀ ni pé mo tètè ṣetán iṣẹ́ lẹ́ni, so I decided to come home. Oh, okay. I guess as much. Fine. Thank you, bro. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ sweetheart mi. Ẹ wo, ó tọ́jú mi gidi ni. Yes. Okay, Mr. Ademola. Onika dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan kú tọ́jú wa. I don't tọ́jú ara wa. I don't tọ́jú ara yín. You're welcome. Thank you very much. My love, jọlọ jókòó mo fẹ́ lọ change location ti pọ̀. Okay. To ṣe fábúrò mi mi lè ṣe púpọ̀ fún I love her so much. ṣùgbọ́n kò tí dọ́kítọ̀ sọ ṣùgbọ́n you are shocking me ṣùgbọ́n kò tí dọ́kítọ̀ sọ. ṣé àbúrò mi
torí kò ń sùn tó lè rojú náà farabalẹ̀ kó dẹ̀ ṣàlàyé kí ló sọ pé ó ṣẹlẹ̀ kí ló ṣe gbọ́njú. àti gbọ́njú ni o ṣàlẹ̀ lọ́kọ̀ dédé ṣubú lulẹ̀ àwọn kan tó ṣe wọ́n bọ̀dà Báyọ̀ àti bọ̀dà Démọ́lá ti rush wọn lọ sí hospital. ó ṣubú lulẹ̀. ó ṣubú lulẹ̀ ni o. how come kí ló ṣẹlẹ̀ ṣó yọ̀ ṣubú ni kí ló dé. wọn ò yọ̀ ṣubú wọn ò yọ̀ rárá wọn kọ́ dédé ṣubú lulẹ̀ ni. ọmọ dẹ̀ ṣe. àwọn tó ṣe wọ́n. kí wọ́n ló lè fa ògbó ṣuṣubú. bro bó ni wọ́n gbà lọ látàrí. I was upstairs mo wà ní yàrá mi. ló mí ìpọ̀ wà upstairs ó wà ní yàrá ẹ̀ ìmọ̀ àtọmọ ẹ̀ tí ń wá ẹ látàárọ̀ àárí ẹ̀. mo wà lókè sẹ́ I was in my room mo wà ní room. àbúrákúnlẹ̀ mo wá kanlẹ̀kùn yàrá ṣe tó dá mi lóhùn ṣe tó dá mi lóhùn. ó wá kanlẹ̀kùn anybody. ó kanlẹ̀kùn. but ó dà pọ̀ tí yé mi ń sìn. Okay, the thing is truthfully mo wà nínú room mi but mo notice pé ó dà kí mo wà trapped. Yes. Pàtí mo dẹ̀ get ara mi padà mo ṣe wá sálẹ̀ dẹ̀ ni mo bá tó ń sunkún tó dẹ̀ ń sọ pé gbọ́njú àbí kìíní kan. Trapped? Yes. How? Ta ló trap ẹ? Ṣé òun ṣeré ni? Yes, mo kàn wọ́n kí mo wà trapped but ẹ jẹ́ ká gbé yẹn tì. Gbọ́njú ńkọ́? Where is Gbọ́njú? Kí ló ṣẹlẹ̀ sí Gbọ́njú bó ní Gbọ́njú wà? Sórí gbogbo ọ̀rọ̀ gbọ́njú yẹn kò yé mi náà. Òun àti boyfriend ẹ̀ Démọ́lá lọ́jọ́ wá. Ọkọ náà fẹ́ lọ sókè. Àfigbà. Yeah, mo understand. Tasha yìí ṣe àbọ̀ ṣe lọ sí hospital. Bàtà dẹ̀ máa dé hospital. Doctor afa kí ló ṣẹlẹ̀? Wọn ò lè sọ pé nǹkan báyìí. Mo ṣe gbọ́ ṣe kí ló ṣẹlẹ̀? Oh, as we speak now, coma ló wà. Yeah. Coma. Ọmọ wa bí tí kò tẹ̀ kò yé mi o. Yé mi. Wọ́n lọ sọ sí. wọ́n ní kó má lọ wá. Coma. In fact, ká dúpẹ́ gidi lọ́wọ́ Ọlọ́run. Ká dúpẹ́ tó bá paná gbogbo everything. Ọpẹ́ ni ọ̀bọ̀dá mi. Ó yẹ ká dúpẹ́ gidi fọ́lọ́run ni. Bẹ́ẹ̀ni. Because tó bá kí n ṣe Ọlọ́run, kí ni ká ti wí, kí ni ká ti gbọ́. Ọ̀rọ̀ burúkú gbà mí. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Ọpẹ́ gidi ni o. Kí ṣe tí ẹ̀mọ̀ tó bá fún èmi jù. Gbà tí dókítà sọ fún mi pé ayé. Wọ́n rò pé ẹjọ́ kí ló kun ayé mú pé èèyàn sí ṣé bóun rè tára ẹ ti yá yìí. Adúpẹ́ o, adúpẹ́ ọpẹ́ gidi ni. Bọ̀dá mi, iṣẹ́ ayé ni o. Ẹni tó bá ní pé kò sáyé, irọ́ pátápátá gbáà ni. Èmi mo mọ bí ara ṣe ṣe mí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́. Thank God. Thank God. Kúnlé, Gbọ́njú, ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Mi dẹ̀ fẹ́ kó dà pé mo ń try láti impose lé lórí. So bí suggestion ni, travelling tí ẹ fẹ́ travel yẹn, mo rò pé ká sùn the end of the year. Because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó strange. So máa fẹ́ ká kún fún àdúrà. Tá bá gbàwé náà kò pọ̀ jù. You understand? So ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ rò ó. Ẹ rò ó. Kí lè sọ kọ́ tẹ́ feel. As for me, it's a very good suggestion, and I'm fully in support. Because tabani we karo lóòótọ́, nǹkan tá là kọjá recently, nǹkan tó lágbára ni o. Orí ọ̀fẹ́ lásán la rí gbà o. Bẹ́ẹ̀ni o. Ó wá jẹ́ kí n mọ̀ wípé ó yẹ ká strong spiritually. Exactly. I need to get closer to God. And nípa tọ̀rọ̀ visa wa kedere, àdúpẹ́ fọ́lọ́run pé 2 years ní visa wa. Gbogbo ìta rẹ̀ fi gba visa náà, ó tún ju bí 4 to 5 months lọ. So we still have like over a year. So ká ṣe chill, ká pray, ká ṣe necessary things to ká ṣe spiritually and physically. Then provided later we can just travel out to chill. Well, nǹkan tẹ́yin méjì bá ti sọ ni, ẹ lè rí iná lẹ̀kẹ́ ní kí n kó wọ̀. So I am okay with the suggestion. So it's a very good suggestion. It's actually a good suggestion to me. Ó yẹ pé ẹ̀sán pé ká travel. I don't mind. At least kí gbogbo wàhálà yìí ká tẹ lọ sí mi ẹ̀ díẹ̀. Makes sense. Later ni. Actually, wọ́n sí mi nígbà. All right. At least that's good. Inú mi ti dùn pé VTM náà ṣe ń wò
You know, that's good. And prayer kan tí ká máa gbàdúrà náà ni pé kí small mommy kí Ọlọ́run jẹ́ kó pẹ́ fún wa. Àmín o. Torí àwọn nǹkan tó kù lókùtà wọn lò. Bẹ́ẹ̀ ni o. So èmi fẹ́ ọkọ̀ fẹ́ fi kún pé since that you accept pé ẹ máa jó the end of the year èmi fúnra mi máa ra tíkẹ́ẹ̀tì yín. Thank you, big brother. Thank you. Kúnlé, afa àkọ́ tí òun sọ fún mi tẹ́lẹ̀ yẹn. A lè máa sọ lójú ẹ̀ náà. Orí ẹ̀ sọ. Ẹ ti ń ṣe àbí kí lẹ jọ ń sọ. Ọ̀rọ̀ ìsọkùnrin. Kí ló ṣẹlẹ̀? Ẹ dá mi lóhùn ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé? Mo dá fẹ́ sọ fún wọn. Ṣé fẹ́ máa tìmí síra yín ni? Ó dà ẹ̀gbọ́n yín dà tẹ́yìn bá ṣàlè sọ̀rọ̀ wọn á lè sọ̀rọ̀ fún mi. Ń bọ́ ló wà ó ń dà. Ẹ̀gbọ́n mi dà. Bọ́dì wọ́n wà lórí. Bọ́dì. Mọ́mí. Alẹ́gbọ̀n yín dẹ̀ oníbọ̀dì ẹ̀ wá lọ. Bọ́dọ̀ báyọ̀ lè ti kú mọ́ mi. Báwo ni ṣe kí ni? Ó ti kú. Kúlẹ̀. Mo dáre. Báyọ̀ lé. Báyọ̀. Báyọ̀. Ibà àwòfín lọmọdé wo jíjí ayé o àwòfín làwọn àgbààgbà ń wòrán sọ́dọ̀dọ̀ bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò funfun báláwo nílé àwọ̀ àlà funfun gbòókànlẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi ẹ̀là bọ́ọ̀bá ń bẹ lókòókò dé o tọ́ọ̀bá ń bẹ lódòkọ̀ ọ̀bọ̀ tọ́ọ̀bá wa lànà tẹ́rẹ́tẹ́ ń tolúfẹ́ bọ̀ ọ̀wá ṣúré tètè tara ṣàṣà kó fojú tèmi ṣe bùgbé ẹ̀là. Bàbá bọ̀njẹ́ o obìnrin tó jókòó bóòlù ti jẹ́ sí bíi ti bó o irú ìbéèrè wo lèyùn ṣé bá ya àbúrò mi tó ṣolóògbére. aya rẹ̀ ni ọ̀dà náà bí a bá jẹ́ àmì àgbọ̀ pọ̀rọ̀pọ̀rọ̀ odò bàjí bá ti dì àmì àgbọ̀ ìrà kọ̀ọ̀kan odò bọ́bá ti dòrú gbọ̀njọ́ àmì àgbọ̀ ṣirikú sí àwọn ìyàmí ẹlẹ́yẹ àlùjọ̀nù ti ń gbénú afẹ́fẹ́ ṣọlẹ́ o ọjà mo dé o èmi Fátádé náà ni ọmọ ewé ẹ̀kẹ́ mo ti fi gílùgì mo fẹ́ gbọ́n tí kì í sọ mo fẹ́ pẹ̀lọ̀pẹ̀ mo fẹ́ gbọ́n tọ́pẹ̀ ń fọ̀ lóhùn
ẹ̀yin bàbá jẹ́ ọ. ẹni kọ́ mọ obìnrin ò yẹra fún wa ẹni ó fún wa ń gáfárà. wà ọkà sọ tó bá sọ n bọ ní kájà àbúrò mi ò yẹra fún wa gbá bá sọ̀rọ̀ náà tán lé láàrin tèmi tirẹ̀ gbà ó ní òun ní gbé lọ sọ fún. àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé ẹrù tágbàlagbà rù torí rẹ̀ fi pa bọ́mọdé bá ru ọrùn ọwọ́ ń tágbàlagbà wò ni tójú rẹ̀ fi jì kòtò bójú ọmọdé bá rí ojú ọ̀hún ó sì fọ́ ráúráú ẹni ó yẹra fún wa. bàbá yìí mò ń gbọ́. bí n bá fẹ́ nù mí kébì fún yẹn jẹ́ mọ́ jẹ bẹ́ẹ̀ bá jẹ́ inú ní òrùn yín pa ṣùgbọ́n bí n bá fi sọ̀rọ̀ ẹ fi sọ́wọ́ òsì yín kẹ́ ẹ mọ́ bá fi jẹun ṣẹ́gbó tọrọ mò ń gbọ́. àbúrò yín tó kú tọ́jọ́ ọkọ tiẹ̀ tó bóde ọ̀tẹ̀ǹdì oògùn owó ló ṣe. irọ́. kálọ́pàá èmi mo wí bẹ́ẹ̀ fún yín ajítafa oògùn agbóhùn oògùn mọ́ṣojú mọ̀ngànà àti bílí ilé wọ̀yà ẹja. oògùn owó bíi ti bò. oògùn owó ló ṣe ẹ wá gbọ́ mi dáadáa ṣé ẹ ráwọn ọmọ tó kù àtàyà rẹ̀ tó bòde yìí gbogbo ohun tí ń jẹ́ ogún rẹ̀ pátápátá kí wọ́n filẹ̀ kí wọ́n kú ọ̀nù léwu tẹ́ ẹ bá tún fẹ́ gbọ́kú ẹnì kankan mọ́ nù wọn. ikú bíi ti bò irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí. bẹ́ẹ̀ mo wí fún yín olóbí òsì ní gbàkọ́ bí tí mara lé ní ọmọ mara òde àfi kí wọ́n fi gbogbo dúkìá rẹ̀ lẹ̀. ọlọ́run ìjà àríkọ́ ọ̀wọ́wọ́ o. ǹjẹ́ ẹ wá gbọ́ lẹ́nu mi ẹ wí fún un kí wọ́n sì ṣe bẹ́ẹ̀. ó lóun ò ní jẹ́ àwọn onírúurú ẹnu ẹ̀bí wa àbí irú kàtìkàtì wò lélẹ̀ èmi náà ti fura àgbà tó ti ń sọ pé kí n yẹra fún yẹn mo ti mọ̀ pọ́rọ̀ òṣì kan ló fẹ́ sọ ìdí nìyẹn tèmi ò ṣe kí n tojú bọlé o torí most of àwọn tó ń ná àwọn yẹsẹ́ wo yìí fẹ́kì ló pọ̀ jù nù wọn lóòótọ́ àwọn tó ń jọ́ original wà nù wọn àmọ́ fẹ́kì ló pọ̀ jù wọ́n ti bà àwọn èèyàn rere àárín wọn jẹ́. gbọ́ aya mi ò sọ pé bó ṣe wíhun náà pé mo fi gbogbo ẹnu àbí gbogbo ara gbà àmọ́ ohun tí mo mọ̀ mọ́ ọ̀gbẹ́ni yìí ni pé kì í parọ́ kì í ṣèké ifá rẹ̀ sì ṣì mú. èyí tó wá ṣì mú nǹkan ṣe kò tí ì parọ́ báyìí kò tí ì ṣèké báyìí ẹ wo tèmi lèmi ṣà ń sọ èmi ò bìlíìfù gbogbo nǹkan báyìí torí gbogbo wa la mọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ ọkọ mi gbogbo wa la mọ̀ bí Kọ́mọláfẹ́ ṣe kó ọ̀rọ̀ ẹ̀ jọ ẹni sùúrù ṣé gbogbo ọ̀rọ̀ yín sì lè máa lọ sọ fáwọn olórí àwọn ẹbí ṣé pé ṣe máa kó gbogbo ọ̀rọ̀ jákújákú tá a fẹ́ tí wàá gbọ́ yìí náà lọ sọ fáwọn ẹbí rẹ̀. tàìní sọ́nlé ti jẹ́ báyìí nsìn ṣé kí nǹkan burúkú máa tójú mi ṣẹlẹ̀ ní wọn ò lè lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kó wọ́n dà ń bọ̀ ní káwọn ọmọ kókó ń lé bàbá wọn ó ní kí n fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ṣé tí kí nǹkan máa tójú kó máa torí mi bàjẹ́ lọ ni àbí kí n lajú mi lẹ̀ káwọn ọmọ máa ṣọ́kú. ẹ jà lọ. jà lọ o. ẹ bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tàjọ sọ tẹ́lẹ̀ tí mo kọ́kọ́ fárígá lórí ẹ̀ àwọn tí mo padà pa mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fún ọmọ mi kó jẹ́ kó yé òun ilé ayé yìí ń gbà mí kì í ṣe bá ṣe ń rò ló ṣe ń rí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi yé torí bí mo ṣe ń sọ bí mo ṣe ń yí sọ́tún ló ń yí mi sósì mo ṣe ní kí n mú wá sọ́dọ̀ yín kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi láyé kó mọ bí ilé ayé ti rí gangan. wọ́n ní ká wí fún ní ká gbọ́ àwo ilé alára ká sì sọ̀rọ̀ fún ní ká gbà àwo òkè ìjérò òòró tọnu tó ń wò yìí ọlájẹsẹkù ojúrọ lọ èmi ọ̀wà ní rí dúdú kí n pè funfun ṣó o létí téèyàn fi ń gbọ́rọ̀ mo ní ṣó o létí. ẹ wo bàbá gbogbo kọ́tà ìsọlá tẹ̀ nǹkan kò bá mi rárá mo sì dúró lórí point mi pé bàbá mi ò ṣògowó bàbá mi ò ṣògowó kẹ́lẹ́bọ̀dì má bá mi sọ mọ́. ọmọ ti bínú lọ. bó ṣe máa ń bínú ni wọn ni mo ṣe mú wá bíbí ẹnu yá àti ẹ̀ka. ohun tí mo sọ ń pè mí lónírọ́nù o. ẹ wò ẹ ṣàṣẹ sùúrù ẹ jọ fún mi láyè dè mọ́ bọ̀. àgbàrí dáadáa o.
àgbà dídá o. ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ẹ ṣé. Nǹkan tí ẹsẹ̀ bíbélì yẹn sọ, ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò sì búra ẹ̀tàn. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ní ìbéèrè láàrin yìí? Ẹ jọ̀ọ́ ẹ má bínú ọwọ́ mímọ́ tí wọ́n sọ yẹn, tí èmi bá jẹun mo máa ń fọwọ́, tí bá ṣègbọ̀nsẹ̀ mo máa ń fọwọ́. Ṣé ọwọ́ mímọ́ tó ń sọ yẹn, ṣé àwọn nǹkan tí wọ́n rí fẹ́ sí ni àbí ó tún ní nǹkan mí lẹ́yìn? Nǹkan tí bíbélì sọ ní ẹsẹ̀ bẹ̀yẹn ni wípé tábà ní a ní ọwọ́ mímọ́, ó túmọ̀ sí wípé ká dẹ́kun gbogbo ìwà ẹ̀ṣẹ̀. Yálà ni pé ká parọ́ ni àbí ká jalè àbí ká ṣẹ̀tàn. Ìyẹn ni a gbọ́dọ̀ ṣe fún wa láti ní ọwọ́ mímọ́. Ohunkóhun tó bá ti jọ mọ́ ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ dẹ́kun. Tó bá ní kankan láàrin wa ń bíbá tó sì ń ṣe sí ìlànà Ọlọ́run, ẹ jẹ́ kó dẹ́kun so that ó lè ní ọ̀rọ̀ mímọ́ níwájú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ àtúrí. Bẹ́ẹ̀ni pásítọ̀, ẹjọ́ pásítọ̀, tí a bá sọ̀rọ̀ nípa àyà funfun, ṣé kí a fọ aṣọ wa kó mọ́ ni? Torí gbogbo wa la mọ̀ wípé ẹ̀jẹ̀ ló máa wà nínú àyà wa. Ẹ jọ̀ọ́, kí ni ìtumọ̀ wípé kí a ní àyà funfun? Kì í ṣe ẹ jókòó, kì í ṣe ẹ̀jẹ̀ tó wà nínú ọkàn wa àbí àyà wa ní bíbélì ń ṣàpèjúwe ńbẹ̀. Bíbélì jẹ́ kó yé wa wípé láti inú ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn wa ni ọ̀rọ̀ ti máa ń jáde. Nítorí náà ẹ jẹ́ ká kíyèsí nípa àwọn èrò tá máa jẹ́ kó wá sínú ọkàn wa. Báwo la ṣe lè ṣe lè? Nípasẹ̀ kíka bíbélì wa ní ìgbàkúùgbà àti ní òrèkóòrè. Ǹjẹ́ ó ti yé wa? Ǹjẹ́ a tún rí ìbéèrè sí? Ó ní ìkọ̀kan tí kò yé mi sọ. Mo máa ń gbọ́ pé láti tó kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, pé Ọlọ́run dẹ̀ ní ọ̀rọ̀ náà. Kò wáyé mi pé ṣé ọ̀rọ̀ ló kọ́kọ́ wà kọ́lọ́run tó wà ní. Sí ìdáhùn sí ìbéèrè tí ẹ jẹ́ kí ẹnìkan ka ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní fún wa. Ní àtètèkọ́ṣe lé ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Hallelujah. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. Kúnlé, ṣé ò ń gbọ́ mi dáadáa? Èmi lèmi bí wọ àṣẹ tí n bá dẹ̀ pa fún ìlú máa gbọ́. Ìwọ nìkan ló jẹ́ tèmi nínú bíbá ẹ̀ tàbá ní ká dalẹ̀ ká tún ṣá. Níbi tá a gbé dúró yìí láti yanjú ìtò jẹ́ tèmi kí n fèsì ti tèmi kọ́kàn mi lè balẹ̀. Kúnlé, ǹjẹ́ o mọ̀ pé gbogbo bí ta ti ń lọ láti jọ yìí pẹ̀lú ìtàtúndọ̀lé ni nǹkan kan náà ló ń sọ. Ibi tí èmi àti Gbọ́njúbọ́lá ti ń bọ̀ sí wọ́n ní dáàdi ń ṣe oògùn owó ni. Wọ́n dẹ̀ ní àkúfà ló máa jẹ́ fún ọmọkọ́mọ tó bá ná nínú owó tí bàbá ń ṣiṣẹ́ ìsìnlẹ̀. Ṣàánú mi o. Mo ti bá Gbọ́njú sọ àmọ́ mo rí pé kò rẹ́dí àti gbọ́. Ṣùgbọ́n àwọn tó jẹ́ tèmi ni mo ṣe ti fa ẹ̀yìn sìn kí n sin ẹni gbẹ́rẹ́ pàkọ́ pé o gbọ́dọ̀ kúrò nínú ilé yìí o. Ṣàánú mi o, kò sí bó ṣe ní náwó bàbá yín tó bá wà nínú ilé yìí o. So o ṣì ní físà ìlú bíi 4-5. Tí ẹ wá kọ́kọ́ ṣeré lọ bìkan náà kọ́kọ́ mi balẹ̀. Bí jẹ́jẹ́ ṣe o fẹ́ gbọ́ tòótọ́ bí mo ṣe ń kúrò níbi ìbáyìí mo lọ ra tíkẹ́ẹ̀tì fún ẹ. Èwo nu físà 4 mo fẹ́ kí n ra tíkẹ́ẹ̀tì ẹ fún ẹ. Àárọ̀ ọ̀la kó gbé báàgì ẹ kó máa lọ. Mommy, I don't think I want to go to anywhere. And I'm even surprised pé ẹ lè máa believe nǹkan báyìí pé èèyàn kan ṣoògùn owó. Ṣé àwọn nǹkan báyìí exist ni? Kó lè ṣe nǹkan òṣìṣẹ́ ṣá. Mi ò lọ anywhere, mommy. It's not even in my plan. Àkóbá ni ọmọ ni ẹ. O fẹ́ kó bá mi. Mo sọ àdúrà ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí ó sọ fún mi pé I'm not going anywhere. I'm not going anywhere. Ìwọ lè bí ọmọ kó dàgbà tó ìkó ní kí nǹkan ṣe ni. Nǹkan kan fi ṣe mí. Àmì ọ̀nà kí nǹkan kan má ṣe ẹ́ náà ni mò ń rìn yìí báyìí.
So tomorrow morning I'm buying your ticket today. Tomorrow you are leaving. Mommy, I'm not going. Má worry. Má ṣe owó tó pọ̀ fún ẹ dáadáa tó máa ná lọ́hùn tó máa gbádùn. Má ṣe owó dáadáa fún ẹ. Má jẹ́ kí n bẹ fa wàhálà o. Má jẹ́ kí n bẹ fa wàhálà kó lè. Bí mo ṣe rán bẹ sọ yìí ni kò gbọ́ tèmi o. Wo. Ìyá ọmọ tó bí má bà tèmi jẹ́ o. Má bá wọn yẹn sọ̀rọ̀ tí màá tún bá ọmọ tèmi bínú mi sọ̀rọ̀ tí. Ṣé nǹkan ò ṣe é? You better listen to me. Okay. Ó better kó gbọ́. Já padà wọlé yẹ. Ó better kó gbọ́ ni. Ó ti better. Tẹ̀lé mi. Ẹ wò, bàbá yín ló wá bá mi tèmi àti ẹ̀ẹ́dẹ́jọ sọ̀rọ̀ kan lásọ yé. Ẹ wò, èèyàn kéré nídìí nǹkan ẹ̀. Ó ṣàlàyé fún mi. Ó ní ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò parọ́. Ní ó ti pẹ́ bọ̀ tóun ti ń tọ́jú yín. Òun gàárì yín. Kò sí ní tí ó dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ṣe fún yín. Àbó parọ́ mọ́ yín ni. Ó dáa. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́pẹ́ yìí náà tẹ mọ̀ pé bàbá dáadáa ni ó dẹ̀ ń ṣẹ̀tọ́ ẹ̀ lórí yín. Ẹ wá gbọ́, ṣé bí wọ́n ti parí masters yẹn? Mo ṣe ṣetán ni. Very good. Ẹ̀yin kẹ̀rẹ́ ẹ̀yin méjì lẹ ṣì wà ní yunifásitì báyìí. Ṣé bí wọ́n máa ń sọ pé bí òkété bá dàgbà tán a máa mọ ọmọ tiẹ̀. Bàbá yín ò tẹ̀ wá sọ pé òun fẹ́ mọ ọmú yín, ó kàn ní nísìnyí o kẹ́ máa dá tọ́jú ara yín. Kò ní kẹ́ mú wá o. Gbọ̀ngbọ̀n bíi báwo kí la tẹ̀ ń sọ wá ẹ wo ó dàbí kó ti ń bà yín jẹ́jú o àkẹ́jù ti wọ̀ ọ́ ibi tó dẹ̀ sì yín dé yẹ̀rù bà yín mọ́ ṣé ń gbọ́ mi wo ìwọ ń tiẹ̀ nítorí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ tẹ́tí ẹ balẹ̀ kó gbọ́ mi yé o ẹ wo ẹ gbọ́ mi dáadáa látòní lọ n fẹ́ pa aláṣẹ ni wọn ò dá lábàá o látòní lọ má tún ṣe nǹkan kan fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́. Daddy tó bá jẹ́ pé ọmú tí mo mu tí mo sọ lẹ̀ ló hàn má ṣe nǹkan kan fún wọn mọ́. Why? Daddy, you're not saying anything now. Daddy, ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ni? Etí ò dùn mí. Ṣé yìí ò gbọ́ nǹkan tí Daddy sọ? Ó ṣe pé àwọn ọmọ kò clear, kò wá understand àbí kò clear at all. Ó dàbí kò clear sí mi náà. Bẹ́ẹ̀ ni, ẹ̀gbọ́n mi. Ẹ wo ẹ jẹ́ kó sì máa mú ọmú mi lọ mi ò sọ pé ọmú ń dùn mí nítorí mú kan ní kí a bá ń bá wọn wí ni bọ́ lẹ́vù tẹ́ fi wá fẹ́ bá wọn wí yẹn ó ti fẹ́ mi ò mọ bó ṣe rí lára mi lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo gbé wá sí ilé láti abẹ́ máa ṣiṣẹ́ ni. At least not now. Pé èmi ṣe kò ṣe pé mi fẹ́ ṣiṣẹ́ but mo ṣe ṣetán ni so ma ti take time. Exactly. Àwọn dẹ̀ ṣe wọ́n ti ṣetán. Ẹ sà ẹ jẹ́ kí n máa tán wọn lọ bí ṣe ń tán wọn lọ yẹn ẹ má bínú wọ́n wà òkè abẹ́ ìwà òkè. Láti tá a bá ṣe yẹn má bínú. Yes. Lọ́dọ̀ àpọ́njẹ pé ẹ má bínú. Àwọn ti sọ pé kí n má bínú ẹ má wọrí. Ẹ ṣe àgbà wọn ní kí n má bínú. Báyìí dáàdì. Ẹ wò ọwọ́ rẹ̀. Ẹ ṣọ́ blọọkì ẹ̀gbọ́n mi. Iṣẹ́ ọlọ́wọ́ lè jẹ kí n ṣe sọ́ọ̀bù náà kó bí kébi ti bọ̀. Ṣé nígbà tó mọ̀ pé o máa padà sọ pé o tún máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kí ló gbé mi wálé wá sí? Nígbà tí wọ́n á gbé ẹ̀yin gan sọ pé ẹ fẹ́ pàṣẹ nu lé mi bí yìí. Kì í ṣe lè mọ̀lẹ́bí la wa. Ẹnu mi ò kárọ̀ bí. Ẹni kọ́rọ̀ bíbí ta ó ní bá ṣe ń ṣe nu lé wa ni ẹ má bínú sà. Kí lẹ̀ ń sọ ẹ bẹ dájú jáde. ẹ má bínú sà. Ẹ dì wọ́n láṣọ mú. Dáàdì ẹ má bínú sí wa. Ẹ má bínú dájú. Gbọ́jú ọmọ gbọ́jú Bọ́lá kí ló ṣẹlẹ̀ báyìí ọkàn ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọn ò lè sín pẹ̀lú òkú. ilé sọ̀rọ̀ báyìí ṣé tó bá kí n ṣe pé ikú tó Bọ́lá jẹ́ ṣé wọ́n ní di ọ̀tún máa jókòó síbi kan ọmọ sọ fún mi pé bàbá ti tèmi ó ṣe ògo owó ni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó kó jọ yìí. Torí nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó
ṣùgbọ́n nǹkan tá à ń sọ yìí náà ó lè jẹ́rọ lóòótọ́ ṣùgbọ́n ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. kò tẹ́ sọ yé mi ṣe lè tó jẹ́ pé ayọ̀ àti ìdùnnú bá ní gbogbo wa fi gbé inú ẹ̀ everybody wá kún lẹ́yìn kọ̀ọ̀kan ó fi sọ mi èmi ní kọ́ ní gbogbo ọ̀nà léyìí. èmi wà pẹ̀lú ẹ mo wà pẹ̀lú ẹnu léyìí ìwọ nìkan kọ́ ṣé wọn tún máa tẹ̀lé ẹ̀ ní báyìí kó náà tẹ̀ má lọ pokùnso báyìí ó ṣe kí wọn wo kó tó máa pé wọn tún máa kọ nǹkan mi ní sùúrù ṣògbọ́ pẹ̀lẹ́. wọ́n fún mi láyé tí ìjà rí. mọ́mí mo sọ fún yín tèmi ní kẹ́ ẹ gbọ́ ọ ṣé mo pé mò ń sọ fún yín. kí ni. ṣé bẹ́ẹ̀ ṣe máa fàǹtí gbójúlẹ̀ síbẹ̀ yẹn nìyẹn ni. mo máa rí rí kẹ jọ kí ni kí n ṣe o. ẹ̀yin nìkan lẹkùn fún wọn ìyá o ẹ lè máa wò wọn bẹ́ẹ̀ yẹn o. nígbà tí mo mú ọmọ jáde tí wọ́n dẹ̀ sọ fún wa pé báyà àti báyà àti báyà ni tó fetí ara ẹ̀ méjèèjì gbọ́ tó dẹ̀ ṣe insist pé wọn ò believe jọ kí ni kí n wá ṣe. Yorùbá dẹ̀ ló máa ń sọ pé nǹkan mi ó yàtọ̀ sí nǹkan wa sórí gbọ́njú nǹkan wa ni àmọ́kúnlé tèmi gangan ni mo dẹ̀ ti mú nǹkan tèmi kúrò ńbẹ̀ so kò sí wàhálà kò sí ìyọnu ọmọ tèmi tí mo ti mú kúrò yẹn ọkọ mi ti balẹ̀. mọ́mí tí ń gangan ni bọ̀dá kúnlé bọ̀ àti gbọ́njú náà tí ń náà ni o bẹ́ẹ̀ ṣe mú bọ̀dá kúnlé kúrò lẹ́ṣẹ̀ mú amá àti gbọ́njú náà kúrò ẹ lè máa wò wọ́n bẹ́yìn ọgbọ́n tẹ fi mú bọ̀dá kúnlé kúrò náà lè máa fi mú àti gbọ́njú kúrò. ó dà pé ò lọ́rọ̀ gbọ́ bí mo ṣe ń wọ yìí mo fẹ́ dé ọ̀dọ̀ mọ́mì fìfẹ́ tẹ́nibọ̀dì bá béèrè mi kó pè mí. mo sọ fún yín ẹ lè máa wò wọn kó dà náà ẹ̀yin nìkan ló kún ìyá náà. nígbà tí mọ́mì fẹ́ kú wọ́n náwó sí picture dáàdì the same thing náà ni bọ̀dá báyọ̀ lè ṣe wọ́n lọ́hùn kí ló ń ṣẹlẹ̀ báyìí àbí ṣé òótọ́ ni pé dáàdì ṣe oògùn owó ni from a family of 4 ó wá kú èmi nìkan ọ̀nà ìṣàánú fún mi o. Bọ́njú Bọ́lá kí ló dé tí gbogbo nǹkan dojúrú fún dáàdì yín bẹ́ẹ̀? Jọ àwọn fámìlì dáàdì yín ìgbésẹ̀ wo gangan ni wọ́n gbé láti lè wá solution sí gbogbo calamity tó ń ṣẹlẹ̀ ní ìdílé yín? wọ́n kúkú ń gbìyànjú ilé ìtọ́ lè ṣe àgàgà àbúrò dáàdì láti ìgbà tí dáàdì ti kú wọn ò fẹ́ kàn jìnnà sí wa ṣùgbọ́n gbogbo ẹ̀ ló yọ̀ lọ́n sá. This is absolutely very bad. No. Then ìgbésẹ̀ wo ni àwọn family dáàdì yín ti gbé gangan láti wá solution sí nǹkan tó wà lẹ̀? Àti pé àwọn family dáàdì ẹ tí wọ́n bá gbé ìgbésẹ̀ kankan Bọ́njú Bọ́lá ìwọ náà kì í ṣe ọmọ kékeré mọ́, come on. Ìwọ náà gbé àwọn ìgbésẹ̀ kan kó nọ́ọ̀sẹ̀ síta kó lè fi mọ nǹkan tó lè fà á. What are the things behind all these things? Kí solution lè wà? Àkókò gbígbésẹ̀ dàdí a ṣe ìmọ̀báta lè ṣe àmọ́ ibi tá lọ nǹkan tó sọ fún wa wà so unbelievable. Mo dẹ̀ mọ̀ pé 5 and 6 lẹ́yìn àti dádì bí ẹ máa lè tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ fún wa. Well, èmi àti dáàdì ẹ̀ close gan lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ ṣùgbọ́n kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ gan-an ó ṣàmà ní nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n máa sọ pé dáàdì ṣe àjò ajé ni níbi tá a lọ. In fact, kí ni mo gbọ́ tó sọ? Àjò ajé wọ́n ní pé dáàdì ṣe àjò ajé ni sá. Àjò ajé. Bẹ́ẹ̀ ni sá wọ́n ní bàbá mi ṣe àjò ajé ni o. Àjò ajé. Sórí àjò ajé tó mẹ́nu báyìí ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn fi ń ṣe àjò ajé. Ọ̀nà tèmi gbà láti ṣe àjò ajé ti tèmi lèmi mọ̀. Má fi inú mi mo mọ̀ ọ́ jẹ ọ̀tọ̀ ní nǹkan tí mo bẹ̀ sọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n tún bá mi sọ. A ní ọ̀nà tí wọ́n náà gba ìlànà tó tọ́ tí gbogbo ẹ fi ń jú tó fi ń túbà tó fi ń túṣẹ́ a ní kó jẹ́mi náà sí i. Ṣé gbogbo bí mo ṣe ń complain pé nǹkan difficult ṣó tẹ́ ẹ lọ́rùn ni àbí mi ò kí ń pè é kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Ó jẹ́ kí èmi náà mọ ọ̀nà wo ni èmi náà lè gbà tí gbogbo nǹkan máa fi máa dán fún èmi náà. Ṣé gbogbo wàhálà yìí ti sú mi náà? Deolu
ó ṣàfẹ́ ṣe òfin tó tó sórí nǹkan tí àgbà fi ń jẹ̀kọ abẹ́wé ló wà. Nǹkan tí kan máa sọ fún ẹ ní pé sórí tó bá fẹ́ ṣe àjò àjì ọ̀nà mẹ́ta ni. Áídà kó tọ̀ àwọn wòlíì ní ṣọ́ọ̀ṣì kó tọ̀ wọ́n lọ, àbí kó tọ̀ àwọn àáfàá ní mọ́ṣáláṣí lọ, ọ kó lọ sọ́dọ̀ babaláwo. Èyíkéyìí tó bá lọ sọ́dọ̀ wọn, good luck to you. Ọlọ́njọ́ bẹ́ẹ̀ lára mu. Ọ̀nà mẹ́ta tí mo mọ̀ tán fi ń ṣe àjò àjì ni. Tí mo bá gbọ́ ẹ dáadáa, ṣé wípé ìlànà mẹ́tẹ̀ẹ̀ta tó là yẹn, títí àáfàá o, títí àwọn kírísítẹ́nì o, àbí títí àbáláyé, èyí tó bá ti wù mí bẹ́ẹ̀ ni kí n tọ̀. Ìkànnù ẹ̀ èyí tó bá wá mú, good luck to you. Bílẹ̀ ayé ṣe wà nìyẹn, bílẹ̀ ayé ṣe wà nìyẹn. Àjò àjẹ ti tèmi, èmi lè mímọ̀, so no problem. Màá fẹ́ kó ro dáadáa. Ó dáa. Èmi náà ń sọ Kọ́mọláfẹ́. Èmi náà ti ń wo bí gbogbo nǹkan ṣe ń lọ pẹ̀lú gbogbo bá ṣe ń ṣiṣẹ́ tó, òun nìkan lọ́wọ́ ẹ̀ yọ sókè láàrin wa. Bọ́jú Bọ́lá. Sórí àgbàlagbà ni wọ́n. Wọ́n sọ pé àgbàlagbà tó bá rìnrìn ẹ̀tẹ́ lójú ọmọ kékeré, ó di dandan kó di ẹni lẹ́lẹ̀. Mi dẹ̀ fẹ́ kó rí mi bíi àgbàyà. But you are no more a child. Ìwọ náà ti dàgbà. O ti mọ A yàtọ̀ sí B. O ti mọ dúdú yàtọ̀ sí funfun. Fi ọgbọ́n ọmọ kékeré títí yẹ kó fi rò dáadáa pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Vamos for Henrique. Dani. Muita, muito bom. Hello? Bọ́jú. Ibo ló wá láti join? Church. Okay. Okay. Just send address church, say. Yes. Oshé. Mom, send this there. All right. Bá mi lọ charge padà. Okay, mom. Oshé. Struggle lójú àlá yẹn. Daddy lé mi lọ. All of a sudden, wọ́n kò jí sí mọ́mọ́ mi ni. Àyà mi já, pásítọ̀ ẹ gbà mí. Kí la máa ṣe sọ̀rọ̀ ìsà? Ẹ wò ó sísá, a dúpẹ́ lọ́wọ́ lọ. Ó tiẹ̀ fún yín ní okun àti agbára láti ṣẹ́gun lójú àlá. Èmi ò fẹ́ mọ ẹni tó jẹ́ o, bóyá dáàdì ni o, yálà kò jẹ́ sí mọ́mọ́ mi ni o. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Inú mi dẹ̀ dùn wípé ńgbà tẹ́rù nǹkan báyìí ẹ sátọ̀ Ọlọ́run wá. Àwọn ọmọ Ọlọ́run tó bá dẹ̀ ti sátọ̀ Ọlọ́run wá, ó di dandan kí Ọlọ́run gbà wọ́n. Ẹ̀yin fọkànbalẹ̀, a ní púpọ̀ láti ṣe. A máa gba àwẹ̀ àti àdúrà. Tí bọ̀ pé lẹ́yìn àwẹ̀ àti àdúrà yìí, àwọn kan tá máa ṣe, Ọlọ́run á fi hàn wá. Ẹ fọkànbalẹ̀. Ṣé gbọ́? Inú mi á dùn ún. Ó fẹ́ máa níyànjú. Ọlọ́run kọ́ ọmọ ṣe. Ogun tó ti ṣẹ́ kò gbọdọ̀ gbére mọ́. Ogun ilé ti ṣẹ́. Ẹ tẹ̀wọ̀ lọ ọjọ́ bàtà. Ní orúkọ Jésù, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára kò pẹ̀ wá. Olúwa ọmọ rẹ ti sátọ̀ wá. Olúwa ṣàánú. Màmá wa, ṣé ń gbọ́ mi?
bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ṣe rí ìpìlẹ̀ tí mo nínú Kristi àwẹ̀ la fi ń ṣe oúnjẹ jẹ òun la fi ń ṣe omi mu. ṣé rí bẹ́ẹ̀ ṣe wọnú ìjọ yìí ní ẹ̀mí Ọlọ́run ti jẹ́ kó yé mi irú èèyàn tẹ́ jẹ́. bẹ́ẹ̀ ni mo dẹ̀ mẹ́pẹ́ rí ibi tán ìbá dára kí ẹ jẹ́wọ́. ẹ má fẹ́ kàn tọ́nú fún mi rárá o ẹ jẹ́wọ́ ẹ jẹ́ ká jọ yanjú ẹ̀. ṣé rí Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. ẹ má gbàgbé pé ilé Ọlọ́run lẹ wà o ẹ jẹ́wọ́. Kọ́mọláfẹ́ ó ṣe ṣìnú ẹ̀ títí débi tó fi fún yàn lóyún. Kọ́mọláfẹ́ kí ló fẹ́ gan-an tí mi ò ṣe fún ẹ? Kò sí. Kọ́mọláfẹ́ ṣáwọn olórí ẹbí ti mọ̀. Mi ò lè sọ fún wọn. Kí ló dé? Kí ni àwọn báyàn gbọ́rù nǹkan báyìí? Àwọn gan máa fi bá àtàn bá gbọ́rù méjì báyìí. Mi ò lè sọ fún wọn. Kọ́mọláfẹ́ ó sọ fún olórí ẹbí. Ìyá àjọra náà ò sọ fún ìyá àjọra náà. Mo mú wá tí mo mú wá gan-an ó ń ti èmi gan lójú. Kò jẹ́ kí ara mi balẹ̀. Because ilé ẹni la ti ń jẹ èkúté onídòdó. Kì í ṣe nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa báyàn bọ̀. Má bínú. Wàá bá ní tọrọ ẹ. Àǹtí, ojúlọ́rọ̀ ọgbà ìwojú mi. Ṣé mi? Èmi ni. Ṣó sọ fún yín pé ilé ti kún? Bẹ́ẹ̀ ṣe ń rí mi mo tún wà nù oyún. Bẹ́ẹ̀ni. Ṣé bó sọ fún mi pé ó níyàwó kan àtọmọ kan ni? Wọ́n tútù lóyún ni. Àǹtí, Ọlọ́run á sọ yín láyọ̀ àtàlàáfíà. Á dẹ̀ sì mí náà láyọ̀ àtàlàáfíà. Kọ́mọláfẹ́, ọmọ ní máa gbà mí ò gbàyàwó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kẹ́ tẹ́tí kẹ́ gbọ́n sí ọmọ ní máa gbà mí ò gbàyàwó. Baby, kí ló ṣe yẹ tó pọ́ ẹ̀mí ẹ̀ sókè báyìí? Aṣọ́bẹ̀rù ìyàwó ilé ẹ̀ tó yìí. Ló mọ máa ṣòṣì ń tà. Ló mọ máa halẹ̀ mímí ń tà. Aṣọ ilẹ̀ ni ẹ lé. Ṣé gbogbo ọkọ̀ tó sọ ń sọ olóòmọ ló máa gbóhùn gbàyàwó? Jọ ń bo lẹ fẹ́ tèmi sí. Ṣó wà òkè? Wo ni fẹ́ tiẹ̀ sí? Ẹ máa gbọmọ lọ́mọ ẹ máa tarí ti dàrú sí títì. Níbo ni kémi lọ? Ṣó wà òkè? Èmi ò níbi tèmi fẹ́ lọ o. Ó dàbẹ́ nípa ayé iṣẹ́ wo níbi tó fẹ́ lọ. Ṣó gbogbo ẹ̀yin méjèèjì ni? Èèyàn sọ pé ọmọ lòun gbà òun ò gbà wọ. Ṣé kó tún mú wọ wọlé? Kí ló dé òde máa lè mọ mi àbẹ́wò ni? Ṣé o gbádùn? Mo rò bá yé iṣẹ́. Àjọmọ̀ wà nínú ilé yìí. Nínú ilé wo? Àjọmọ̀ gbé mi. Nínú ilé wo? Ayé ò lè ní dá fún àwọn tó ṣe. Dídé! Màá fọ́ ọ̀la dídé. Màá là mọ́ fún ẹ̀ o fẹ́ kó bá mi. Mo tó bá ju o. Má mi ni wọ́n lọ mi o. Dídé ó yà gbọ́ mi. Lẹ́yìn ìgbà yẹn, mi ì mọ bó ṣe ṣe tó fi rí ìyàwó ẹ̀ mú mọ́lẹ̀. Àmọ́ ó mú mi lọ lé mi báyàwó ẹ̀. Kò pẹ́ lẹ́yìn ẹ̀ ni mo bímọ. Mo dẹ̀ tọ́jú ọmọ yẹn fún ọdún méjì. Lẹ́yìn ẹ̀ náà gbà ni wọ́n dẹ̀ ṣe ìtọ́jú tó péye fún ọmọ mi. Kódà ẹ lè mọ ìyàtọ̀ láàrin ọmọ ìyálé mi àtọmọ mi. Wọ́n sì nífẹ̀ẹ́ ọmọ náà púpọ̀. Àmọ́ ṣe mọ̀ pé ikú òdòjọ́ àrùn òdèdóṣù. Kò pẹ́ kò jìnnà lẹ́yìn ìgbà yẹn ni Kọ́mọláfẹ́ ṣaláìsí. Ìjọ́ kan mo wá wà ní ṣọ́ọ̀bù mi. Àǹtí mi, mo fẹ́ kẹ́ mọ̀ pé tẹ́ ẹ̀ ń ṣe o. Ẹ mọ̀ pé ẹ̀yin kọ́ ni ìyàwó ilé ní ibẹ̀, ẹ̀yin kọ́ ni rightful owner. Máìdẹ́ ló ti kú yìí. Tó bá lọ pín ogún tí ò bá lọ kan ọmọ yín. Kẹ́yà wá nǹkan ṣe sí ni o. Kẹ́ wá nǹkan ṣe sí ni torí ẹ̀yin kọ́ lẹ bí first born nu ilé yẹn. Kí ló wá rò pé mo lè ṣe sí i? Ẹ dálé ayé ṣáájú mi ẹ̀yin làǹtí mi ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ máa ṣe sí kẹ́ ìtẹ́yà wá nǹkan ṣe sí nítorí pé tí yóò gbọ́dọ̀ gbé inú ilé yẹn o.
ẹ̀rù yẹn ló wá bà mí tí mo wò pé kí ni mo fẹ́ ṣe. Mo wá fi ọ̀rọ̀ yìí lọ àǹtí àdúgbò mi kan. Wọ́n wá júwe bàbá bójúbójú fún mi. ìrìn ní èmi lọmọ ògún lágbẹ̀dẹ alásùn parada kan ò gbọdọ̀ sún tiẹ̀ láàyè bálẹ̀lẹ́bẹ̀ tilẹ̀ ajígbọ́nukú ọmọdé ogun rọ òfìfì tí fi bí dànù ọyẹ parada òkèrè tẹ́tẹ́ ńlọ mú mi lọ ibi ẹ̀sìn wọlé lóòyẹ arábìnrin yìí mo kí ọ kú rìn mo kí ọ káàbọ̀ mo kí ọ kú ọmọ ènìyàn ṣe èmi ló ti rí lónìí yìí o bójúbójú ló ń wò lórí ìjókòó yìí àṣírí ẹ̀kọ́ ètú lójú ewé ntọ́dọ́ bá ti dé òtún gbọ́dọ̀ ríta mọ́ ó ti dáwọ́ ó dìmúlẹ̀ ẹ̀ ń ṣàwọ lójú ọ̀gbẹ̀rì ọ̀gbẹ̀rì kan kì í máa wọ̀ ọ̀gbẹ̀rì tó bá gbójú gbóyà tó bá máa wọ̀ ojú rẹ̀ báyìí á ti bọ̀dà á sì tẹ̀yìn ẹ̀ á ti bakọ̀ gbọ́ mi dáadáa o òótọ́ ni nǹkan tí ọmọbìnrin ń sọ òótọ́ ló wí ènìyàn burú ẹyẹ nìkan ìkàlẹ̀ èèyàn arákùnrin tọ́jọ́ ọkọ rẹ ó lè mọ̀ pé ogún ẹyọ kan báyìí fọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì kọ gbogbo ogún rẹ̀ pátápátá yóò kó fún ìyàwó àkọ́kọ́ ṣùgbọ́n ọwọ́ pínkún fọmọ rẹ kò pínkún fún o níwọ̀n ìgbà tó o ti dọ́dọ̀ èmi bójúbójú gbogbo ẹ̀ ti di ṣíṣe aláwọ̀ egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú korò ọ̀rọ̀ gbé òjò tóbìnrin bá fojú kéèlà ní kó láṣọ nígbà tó o ti fojú kọ èmi bójúbójú ní ìsìn ọ̀rọ̀ rẹ ti níyànjú wo iṣẹ́ bójúbójú là á ṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kọ rẹ òun gangan là á lò gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ìṣọkùnrin ni ìṣọbìnrin ni ìṣọmọdé ni ìṣàgbàlagbà ni tí bá ti ń bá àwọn ọmọ rẹ àbí wọn gangan fún alára rẹ du ogún ọkọ rẹ ikú ni kì í ṣàrùn òkú lẹlẹjà ẹ̀ta ikú wọn wà di àkúfà láàrin gbogbo ẹbí pátápátá èmi bójúbójú mọ sọ bẹ́ẹ̀ ntọ́dọ́ bá dé kan òtún gbọ́dọ̀ níta mọ́ ìwọ ṣe láṣìírí o tí mo bá ti wá parí iṣẹ́ ìtàn kò síbi tí wọ́n lè wá dé ẹ̀dẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ rí omi òkun bẹ̀dẹ̀ lójú abẹ́rẹ́ tó bá bọ́nù kò tún ṣe é mú àgùntàn tó wọnú gbòòrò ó ti dohun àrékọjá bí wọ́n bá lùlù rẹ̀ mi mo wí bẹ́ẹ̀ fọ kò ní dún kí wọ́n pé gbarún mọ́lẹ̀ ojú kò tún àbùfọ́n gbarún mọ́lẹ̀ ojú kò sí kò sẹ́yìn tí ọ̀jẹ̀ wọn bẹ̀ àní iṣẹ́ yìí ti di bójú. lálákọ̀ọ́kọ́ tí mo ṣe kinní náà inú mi dùn torí ó jẹ́ kí n rí nírí pé mo ní upper hand àti pé àṣẹ mi ló ń ṣe nínú ilé wọn àmọ́ ìgbà tó dáàrin kan ó ti wá bẹ̀rẹ̀ sí ní sú mi torí pé kì í wulẹ̀ ń ṣe ìfẹ́ inú mi láti dá wọn lóró àbí ṣèkà fún wọn ẹ̀rù ọjọ́ iwájú tí mi ò rí tó bà mí ló jẹ́ kí n ṣì ìgbésẹ̀ gbé kódà mo ti ń wá ẹni tí mo lè fi ọ̀rọ̀ yìí lọ àmọ́ ṣe mọ̀ pé àwọn èèyàn burú téèyàn bá fọ̀rọ̀ lọ wrong person gbogbo ayé ló máa gbọ́ òun ni mo ṣe ń demọ́ra àmọ́ bí mo ṣe wá débí lèmi mi tiẹ̀ mọ nǹkan tó ṣe mí tó tú ọ̀rọ̀ yẹn jáde lọ́kàn mi torí pé ó wo olókan àyà mi gan láti sọ síta àmọ́ bí mo ṣe ń sọ ń sìn ó ń jẹ́ kára máa tù mí bíi pé ara mi tí wọ́n ń balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ tó dé mi gan ò lálàáfíà mi ní parọ́ fún yín alàgbà mi ò lálàáfíà ọkàn mi ò dẹ̀ balẹ̀
mi ì nísinmi. Thank you, Jesus. Olúwa ṣe. Èrè kí ló jẹ́ fún ọmọ ènìyàn tó jèrè gbogbo ayé ṣùgbọ́n tó sọ ẹ̀mí rẹ̀ nù? Àmọ́ ṣá o, ìyá wa, Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Ṣé ti ṣetán láti yí padà? Ẹ wo alàgbà, ibi tá a bá gbogbo ẹ̀ dé ti sú èmi náà. Mo ti jáwọ́ báyìí mo ti jáwọ́ kúrò nínú gbogbo nǹkan rádaràda ẹ̀. Kò mú èmi náà dùn. Ìyá wa, kò lè, àmọ́ kò rọrùn pẹ̀lú. Ìdí tí mo fi sọ wípé kò lè ni wípé àwẹ̀ àti àdúrà la máa fi tú yín kúrò nínú ìdí tẹ́ fira yín sí. Ìjẹ́ ti ṣetán. Olúwa ṣe. Ẹ tẹ́wọ́ yẹn já gbàdúrà ní orúkọ Jésù. Egbirin yóò wọ̀, Egbirin yóò wọ̀. Pàṣípà kan ní kan rú. Ṣé Màríyá ò pàṣípà kan ní kan rú? Ìdarí ṣe Egbirin yóò wọ̀ ẹ̀. Tẹ̀lé Egbirin yóò wọ̀ ẹ̀. Pàṣípà kan ní kan rú. Egbirin yóò. Pàṣípà kan ní kan rú. Ta ló wà ní òkùnkùn ṣe tó ń ta fàṣínú ìmọ́lẹ̀ wù? Ta ló yẹ kókó? Ta ló yẹ kókó? Ta ló wà ní òkùnkùn yẹ tó ń ta fàṣínú ìmọ́lẹ̀ wù? Ọlọ́run. Ta ló yẹ kókó? Ta ló yẹ kókó? Ilé ayé yìí máa lé o, bójúbójú.